gbogbo ìràwọ̀ pátá ẹ wá gbóhun tó fẹ́ ṣẹlẹ̀ lọ́jọ́ tòní gangan tí ń ṣọjọ́ Monday January 19 ọdún 2026 tá wà nú ẹ̀ yìí. Mo kí Ọlọ́run ọba, mo ṣèbò Olódùmarè, ìbà kọ́dá ayé, ìbà ṣẹ̀dá ọ̀run, mo ṣèbò Ọ̀rúnmìlà, atórí ẹni tí ò sunwọ̀n ṣe, ẹlẹ́rìí ìpín tòun tàyànmọ́, mojúbọ ọkùnrin, mojúbọ obìnrin, mo kí gbogbo ojú tó ń wò mí níbikíbi tí ẹ ti ń gbọ́ mi káàkiri àgbáńlá ayé. Ẹ̀yin tẹ̀ ń wò mí pátá, ẹ dákun ẹ dábọ̀ ẹ bá ń share fídíò yìí, ẹ pín kó jẹ́ òwúrọ̀ àtàǹfààní fọ́pọ̀ ènìyàn. Ojú tẹ fi ń wò mí ò ní fọ́, bẹ́ẹ̀ ọwọ́ tẹ fi ń bá mi share rẹ̀ ẹ ní fi gbọ́mọ tí ẹ sì ní fi gba lẹ́tà ìbànújẹ́ láṣẹ Èdùmàrè. Ẹ̀yin oníràwọ̀ iná tó kanran yan Aries tàbí láàrin March 21 sí April 20, ọjọ́ tó dára lọ́jọ́ tòní jẹ́. Ọkàn yín máa free dáadáa lọ́jọ́ tòní, ẹ máa ní clarity nípa àwọn kankan tí ẹ fẹ́ gbé ṣe, àwọn nǹkan tó dàbí ìgbà pówó látijọ́ mẹ́ta, àtúnṣe máa débá lọ́jọ́ tòní. Ó ṣeéṣe kọ́pọ̀lọpọ̀ yín kẹ̀ṣọ́ alábàápàdé ọ̀rẹ́ tuntun àbáwọn ènìyàn tuntun kan lọ́jọ́ tòní tó ṣe é pé máa ṣàǹfààní fún yín. Ọjọ́ tòní dára púpọ̀, èní ó dára kẹ́ báwọn èèyàn ṣe pẹ̀lú àwàdà àti ẹ̀rín, kẹ́ báwọn ṣe pẹ̀lú ìfẹ́. Bẹ́ẹ̀ sì ni tẹ́ bá lè ṣàkíkanjú tẹ́sí lè ní ìgboyà lọ́jọ́ tòní láàyè iṣẹ́ mágí tí yín ṣe púpọ̀. Light blue jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 10 láàárọ̀ sí aago 11 láàárọ̀ jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Ẹ̀yin oníràwọ̀ erùpẹ̀ alámọ̀ Taurus tàbí láàrin April 21 sí May 20 lọ́jọ́ tòní, gbogbo nǹkan tó dàbí ilé koko lórí iṣẹ́ gbogbo ẹ̀ ló máa padà dẹ̀rọ̀ tó ṣe pé ṣẹ́yìn máa lọ dáadáa lọ́jọ́ tòní. Gbogbo ètí ẹ̀ ń fẹ́ láàyè iṣẹ́ á tò yín lọ́wọ́, àwọn oníbàárà tuntun lè wọlé fún yín dáadáa lọ́jọ́ tòní. Ọjọ́ tòní sì jọjọ́ tó dára púpọ̀ fẹ́yìn tẹ̀ ń lò ràwọ̀ yìí láti fi bẹ̀rẹ̀ iṣẹ́ tuntun, ẹ lè fi bẹ̀rẹ̀ project tuntun. Project èyíkéyìí tẹ́ bá bẹ̀rẹ̀ lọ́jọ́ tòní á bí ire fún yín púpọ̀. Lénìí ó dára kí ẹ plan lórí nǹkan tuntun tẹ́ lè túnṣe tátúmọ̀ ìgbésí ayé yín lọ́wọ́. Ọjọ́ tòní kò dára kí ẹ finú tọ́yàn rárá tàbí gbára léyàn rárá. Ó dára kẹ́ tẹpá mọ́ṣẹ́ púpọ̀, ó sì dára kẹ́ fètò sí nǹkan yín kọjọ́ tòní lè gún régé. Aago 12 ní ọ̀sán sí aago 1 ní ọ̀sán jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí tí kọ́lọ̀ grey sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin oníràwọ̀ afẹ́fẹ́ aláwàdà Gemini tàbí láàrin May 21 sí June 21, ẹ̀yin tẹ̀ ń lò ràwọ̀ yìí lọ́jọ́ tòní gangan ó ṣeéṣe kí ẹ rí travel opportunity tuntun. Ìrìn àjò tuntun lè wà ní ẹsẹ̀ ọ̀pọ̀lọpọ̀ yín lọ́jọ́ tòní. Ìrìn àjò yìí lè jẹ́ èyí tó ṣe pé á bí ire púpọ̀ fún yín tẹ́ máa rá àǹfààní jẹ dáadáa nídìí rẹ̀. Ọjọ́ tòní ó ṣeéṣe kí ẹ tún rá àwọn àǹfààní kan jẹ láti ilẹ̀ òkèèrè tàbí kẹ́ pàdé àwọn èèyàn tuntun kan nílé òkèèrè tẹ́ lọ tó ṣe pé ìbáṣepọ̀ yín máa dán mọ́rán tó sì jẹ́ pé ẹ tún máa rá àwọn àǹfààní dáadáa látara wọn lọ́jọ́ iwájú. Ẹ ṣe dáadáa sáwọn èèyàn lénìí, àwọn tó bá ṣe pọ̀ ti ṣẹ̀yìn tẹ́lẹ̀ ẹ rí dájú pé ẹ foríjì wọ́n, ẹ rí dájú pé wọ́n pẹ́ lórí ìkúnlẹ̀ ṣáájú kẹ́ tó foríjì wọ́n. Ẹ má di ìyàn tínú rárá lọ́jọ́ tòní o. Ẹ free mind yín dáadáa lénìí, kẹ́ wà positive lórí okòwò, kí ẹ sì mọ̀ dájú pé gbogbo ìtẹ́ bá ṣe lọ́jọ́ tòní pátá òun ló máa bí oore. Kódà àwọn ọpọlọ yín máa jí pépé sáwọn kankan, àwọn ìdí àkọ́ máa sọ̀kalẹ̀ sí yín lọ́pọlọ tó ṣe é kó máa wọ̀nyí lọ́wọ́ púpọ̀. Aago 1 ní ọ̀sán sí aago 2 ní ọ̀sán jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí tí kọ́lọ̀ lavender sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin oníràwọ̀ omi agbára Cancer tàbí láàrin June 22 sí July 22, ó ṣeéṣe kí ẹ pàdé ènìyàn kan lọ́jọ́ tòní tó ṣe pé ìbáṣepọ̀ yín máa wọnú ara dáadáa. Kódà ó ṣeéṣe kẹ́yìn àtẹni ìjọ fẹ́ dàn kankan papọ̀ tó máa ràn yín lọ́wọ́ lọ́jọ́ iwájú. Ọjọ́ tòní jọjọ́ tó dára púpọ̀ fẹ́yìn tẹ̀ ń lò ràwọ̀ yìí látàrí pé gbogbo nǹkan tó dàbí nǹkan tí ẹ dì sọ́kàn látijọ́ mẹ́ta àbí tó tiẹ̀ ń ṣẹlẹ̀ láwọn èèyàn tó lólùfẹ́ yín èyí tó ń bí dàrúdàpọ̀ gbogbo ẹ máa yanjú pátápátá lọ́jọ́ tòní. Ìbáṣepọ̀ èèyàn tó lólùfẹ́ yín máa tún dán mọ́rán ti dáadáa táwọnú ara ti dáadáa lọ́jọ́ tòní. Omi tuntun á rú, ẹja tuntun á bẹ́ wọnú ẹ̀. Èní dára láti fi lo àkókò àti ìgbà pẹ̀lú olólùfẹ́ yín. Ó dára kẹ́ ṣàwọn nǹkan tá mú kí inú yín dùn káyọ̀ yín kún lénìí. Kò sí nǹkan tí ẹ lè ṣe pẹ̀lú yẹn, lè daṣẹ́ pọ̀ pẹ̀lú yẹn lénìí á bí rere. Ohun tẹ́yìn àtìyàn bá jọ pílánì papọ̀ lénìí á bí àǹfààní, á bí owó fún yín láwọn àìpé ọjọ́ yìí tó sì jẹ́ pé lọ́jọ́ tòní ó dára kí ẹ má jókòó tẹ́tẹ́rẹ́ láìṣe ohunkóhun. Ó dára kí ẹ tẹpá mọ́ṣẹ́, kí ẹ jáde lọ láti lọ wá bóyá fẹ́ da, kí ẹ ṣe gbogbo nǹkan yín létòlétò, kí ẹ sì rí dájú pé ẹ fi tọ̀wọ̀ tìfẹ́ báwọn èèyàn ṣe lọ́jọ́ tòní. Aago 2 ní ọ̀sán sí aago 3 ní ọ̀sán jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí tí kọ́lọ̀ pink sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin oníràwọ̀ iná tó gbóná riri Leo tàbí láàrin July 23 sí August 22, ìbáṣepọ̀ yín àti olólùfẹ́ yín ó máa dán mọ́rán dáadáa, ó máa wọnú ara ti dáadáa lọ́jọ́ tòní. Ẹ lè jọ jíròrò nípa nǹkan tuntun lọ́jọ́ tòní. Ohun tẹ́ bá jọ jíròrò lé lórí yẹn ó máa ràn yín lọ́wọ́ dáadáa láwọn ọjọ́ tá à ń wò lọ́ọ̀kan yìí o. Èní dára kẹ́ fi balance ara yín,
kẹ́ fi ronú jinlẹ̀ nípa ìgbésí ayé yín, ẹ wò tún ẹ wò sí, ẹ wọ̀nà tẹ́ tún fẹ́ gbé gbà. Ọjọ́ tòní dára púpọ̀ fún yín láti fi bẹ̀rẹ̀ nǹkan tuntun. Ní pàtàkì, ó dára kẹjọ jíròrò pẹ̀lú olólùfẹ́ yín. Èní sì jọjọ́ tó tayọ láti lo àkókò àti ìgbà pẹ̀lú olólùfẹ́ yín, látàrí pé ìgbà tẹ́ bá lò pẹ̀lú ra yín yìí á jẹ́ tó ṣe é pé ó máa wà very worthwhile, tó sì jẹ́ pé á tún bí kí ìbáṣepọ̀ yín kó dánmọ́rán, kó wọnú ara sí dáadáa. Ó dára kẹ́ ṣaládùúró tì fúnra yín lọ́jọ́ tòní, ẹ dúró ti olólùfẹ́ yín lọ́jọ́ tòní, ẹ má ṣèlérí ohun tẹ́lẹ̀ múṣẹ rárá lọ́jọ́ tòní kó dára. Bẹ́ẹ̀ sì ló dára kẹ́ tẹpá mọ́ṣẹ́ dáadáa láàyè iṣẹ́ lọ́jọ́ tòní, látàrí pé ògbéyàn tó wà láàyè iṣẹ́ yín pátá ló máa yọ̀ mọ́ yín, ló máa nífẹ̀ẹ́ yín lọ́jọ́ tòní. Kẹ́ lo advantage eléyìí láti fi gígé gbámú dáadáa láàyè iṣẹ́. Aago 6 ní ìrọ̀lẹ́ sí aago 7 ní àṣálẹ́ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lẹ́ni tí kọ́lọ̀ light pink sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin oníràwọ̀ erùpẹ̀ funfun Virgo tàbí láàrin August 23 sí September 23, ọjọ́ tòní ọjọ́ tó dára ló jẹ́ fún yín o. Ara yín máa yá gágá, ẹ máa rẹ́dì láti gbájúmọ́ṣẹ́ dáadáa lọ́jọ́ tòní. A máa ṣe yín bí ìgbà pé àwọn ohun tẹ́ ń fẹ́ yìí ó yẹ kó ti tó yín lọ́wọ́ lórí iṣẹ́ yín. Ohun tuntun tó bá sọ sí yín lọ́kàn lọ́jọ́ tòní, ẹ tẹ̀lé. Tẹ́ bá ti tẹ̀lé á ràn yín lọ́wọ́, abíire fún yín, pàápàá tó bá jọmọ́ ti iṣẹ́ lọ́jọ́ tòní. Ara yín máa jí pépé, ara yín máa le púpọ̀ láti gbájúmọ́ṣẹ́ kíṣẹ́ yìíkéyìí, tó sì jẹ́ pé lọ́jọ́ tòní ó dára kí ẹ gbájúmọ́ṣẹ́ kẹ́ lè ráǹfààní àti oore gbámú. Kò wá dára kí ẹ wọṣọ dúdú rárá lọ́jọ́ tòní o. Kò sì dára kẹ́ ṣiṣẹ́ òru lọ́jọ́ tòní. Ọjọ́ tòní sì jọjọ́ tó dára púpọ̀ fún yín láti fi bẹ̀rẹ̀ iṣẹ́ tuntun èyíkéyìí. Iṣẹ́ kíṣẹ́ tẹ́ bá bẹ̀rẹ̀ lọ́jọ́ tòní á bí èrè ń jẹ lọ́jọ́ iwájú fún yín o, tí jẹ́ pé èrè ń jẹ tí yóò pọ̀ báyìí ló máa bí. Aago 1 ní ọ̀sán sí aago 2 ní ọ̀sán jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lẹ́ni tí kọ́lọ̀ light green sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin oníràwọ̀ afẹ́fẹ́ márìmí fún Libra tàbí láàrin September 24 sí October 23, ọjọ́ tòní gbogbo ìtẹ́ bá fọwọ́ bà á dún fún yín o. Ẹ máa ríre gbámú dáadáa láàyè iṣẹ́ lọ́jọ́ tòní. Gbogbo ìtẹ́ bá ṣe pátá ló máa jọjú lójú àwọn èèyàn, táwọn èèyàn máa nífẹ̀ẹ́ sí púpọ̀. Presence yín níbikíbi lọ́jọ́ tòní á bí kára àwọn èèyàn tó gbọ́gbà yín káyá gágá, pàápàá láàyè iṣẹ́. Àwọn èèyàn máa gbóríyìn fún iṣẹ́ takuntakun tẹ́ ẹ ṣe lọ́jọ́ tòní o, tó sì jẹ́ pé lọ́jọ́ tòní kẹ́ máa retí àwọn oore tuntun, àwọn iṣẹ́ tuntun, àwọn èèyàn tuntun. Ẹ máa ráwọn kan dùnú lọ́tún lọ́sí lọ́jọ́ tòní. Ọjọ́ tó tayọ, ọjọ́ ìrọ̀rùn lọ́jọ́ tòní jẹ́ fẹ́yìn tẹ́ ń lòrà wọ̀nyí. Ẹ lọ́jọ́ tòní lọ́nà tó máa gbà dára. Ó dára kẹ́ rí dájú pé ẹ tẹpá mọ́ iṣẹ́, kẹ́ rí dájú pé fọgbọ́n tèyí tọ́lọ́run fún yín ṣe ohunkóhun, ẹ rí dájú pé ṣàwọn kan tá mú kí inú ìdùn káyọ̀ yín kún. Ẹ wá gbọ́dọ̀ ní pé bóyá ẹ̀ ń tàṣejù bó ohunkóhun rárá lọ́jọ́ tòní. Kó dára aago 12 ní ọ̀sán sí aago 1 ní ọ̀sán jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lẹ́ni tí kọ́lọ̀ yẹ́lò sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Láfikún fẹ̀yìn oníràwọ̀ Libra, ọpọlọ yín máa jí pépé púpọ̀, ẹ máa wà very creative, tara yín sì máa yá gágá dáadáa pẹ̀lú. Ẹ̀yin oníràwọ̀ omi tútù Scorpio tàbí láàrin October 24 sí November 22, ọjọ́ tòní ọjọ́ tó dára ló jẹ́ fún yín o. Ìbáṣepọ̀ yín àtàwọn fámìlì yín ó máa gún régé dáadáa lọ́jọ́ tòní o. Ìbáṣepọ̀ yín máa wọnú ara. Tó bá ṣe pé àwọ̀ kan ti wà tẹ́lẹ̀ láàrin yín, àwọ̀ yẹn máa dópin, tó ṣe pé omi tuntun á rú, ẹja tuntun á kó wọnú ẹ̀. Àtẹ̀yin àtolólùfẹ́ yín, àtẹ̀yin àti mọ̀lẹ́bí, àtẹ̀yin àtàwọn ará ilé yín pátá lẹ́jọ́ máa wà ní dùnnú, lẹ́jọ́ máa wà láyọ̀ lọ́jọ́ tòní, tó sì jẹ́ pé ẹ̀yin gan máa ro kọ̀ọ̀tún tuntun nínú ọkàn yín. Bóyá ilé tuntun lẹ fẹ́ kọ́ ni, bóyá ẹ fẹ́ ṣàtúnṣe ilé ni, àwọn nǹkan bí ọ̀rọ̀ ilé, bí ọ̀rọ̀ mọ̀lẹ́bí yóò máa wà lọ́kàn yín lákòókò yìí púpọ̀, tó sì jẹ́ pé òní ó dára kí ẹ fi bá àwọn mọ̀lẹ́bí ṣe, kí ẹ bá wọn ṣe pẹ̀lú ìfẹ́, kí ẹ bá wọn ṣe pẹ̀lú àwàdà tòun tẹ̀rín, kí ẹ wá mú sùúrù dáadáa lórí ohunkóhun, kí ẹ sì rí dájú pé ẹ fi ìgboyà mójútó ohunkóhun lọ́jọ́ tòní, kọjọ́ tòní lè dára kó lè tayọ. Kí ẹ sì má gbàgbé láti tẹpá mọ́ṣẹ́ dáadáa lọ́jọ́ tòní, pàápàá ẹ̀yin tẹ́ bá ń ṣiṣẹ́ láti ilé, ẹ máa ráǹfààní jẹ dáadáa lọ́jọ́ tòní púpọ̀. Aago 5 ní ìrọ̀lẹ́ sí aago 6 ní ìrọ̀lẹ́ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lẹ́ni tí kọ́lọ̀ white sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ìyẹn oníràwọ̀ inú àtùpà Sagittarius tàbí láàrin November 23 sí December 22, ìbáṣepọ̀ yín àtàwọn olólùfẹ́ yín àti ọ̀rẹ́ yín ó máa gún régé dáadáa púpọ̀, látàrí pé ọ̀rọ̀ ẹnu yín máa dùn, á dàbí oyin létí, tó ṣe pé ọ̀rọ̀ ẹnu yín máa dàbí òǹfà fún àwọn ènìyàn. Tẹ́ bá wà níbi iṣẹ́ gan, pípolówó ọjà lásán á bí káwọn èèyàn máa bá yín rà, ẹnu yín máa dùn yín gbà dáadáa lọ́jọ́ tòní, tó sì jẹ́ pé ó dára púpọ̀ kẹ́ ẹ fẹ́nu yẹn béèrè oore, kẹ́ ẹ fẹ́nu yẹn béèrè promotion láàyè iṣẹ́, kẹ́ ẹ fi polówó ọjà yín. Ohunkóhun tí ẹ bá sọ lọ́jọ́ tòní ó máa fìdí múlẹ̀ dáadáa, kẹ́ ẹ sì kíyèsára pẹ̀lú à ń sọ̀rọ̀ èyí tí ó tọ́ sí ọmọ ènìyàn pátápátá, látàrí pé tẹ́ bá sọ sílẹ̀ lọ́jọ́ tòní ó lè jà wọ̀nyí títí kó má tàn lẹ́bọ̀ ọ̀rọ̀.
kí sara kẹ́ báwọn èèyàn sọ̀rọ̀ pẹ̀lú ìfẹ́, ẹ lo ọ̀rọ̀ ẹnu yín lọ́nà tó máa gbà ran ìgbésí ayé yín lọ́wọ́ púpọ̀. Èní báyìí ó dára kẹ́ báwọn èèyàn ṣe pẹ̀lú ìfẹ́, kẹ́ bá wọn ṣe pẹ̀lú àwàdà tòun tẹ̀rín. Kò wá dára kẹ́ ṣe ohun tó lágbára jẹ̀mí lọ, kẹ́ sì má ṣe ṣèlérí ohun tẹ́lẹ̀ múṣẹ fẹ́nikẹ́ni rárá, kò dára. Aago 4 ní ìrọ̀lẹ́ sí aago 5 ní ìrọ̀lẹ́ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lẹ́ni tí kọlọ yẹ́lò sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yàn oníràwọ̀ èrò pé lérúkú Capricorn tàbí láàrin December 23 sí January 19 ọjọ́ oríire lọ́jọ́ tòní jẹ́ o. Ire owó tuntun ni mò ń wò fún yín yìí, ire ọlá tuntun ló wọlé, ilẹ̀kùn owó tuntun ló ṣí fẹ̀yìn tẹ̀ ń lò ràwọ̀ yìí. Látàrí pé ní báyìí ó máa dára púpọ̀, ẹ máa ríre gbámú níbi ọjà yín, ó máa wọlé níbikíbi tẹ́rù kàn sí àti ibi tẹ́rù kàn sí. Ẹ máa rí àwọn àǹfààní ire tuntun lọ́tùn lósì, kódà inú yín máa dùn, yín máa kún pẹ̀lú bọ́jọ́ tòní ṣe fẹ́ lọ. Àwọn nǹkan tó ti ń wọ̀nyí rà látijọ́ mẹ́ta, nǹkan tó ń wọ̀nyí kẹ́ fowó ṣe látijọ́ mẹ́ta, lásìkò yìí ló ṣeé ṣe kí ẹ rí àǹfààní láti ṣe wọ́n. Ọjọ́ tòní kẹ́ mọ́kànbalẹ̀ látàrí péré máa dé, ìfọ̀kànbalẹ̀ máa wáyé. Ó dára kí ẹ báwọn èèyàn ṣe pẹ̀lú ìfẹ́ látàrí pé ó ṣeé ṣe kí ọ̀pọ̀ yín ní connection tuntun kan lọ́jọ́ tòní tó máa ràn yín lọ́wọ́. Ẹ báwọn èèyàn ṣe pẹ̀lú àwàdà àti ẹ̀rín. Kẹ́rí dájú pé ẹ free mind dín ẹ̀ sì ro nǹkan kí nǹkan ẹ̀ ṣe òyìnbó yìí rẹpẹtẹ nípa ọ̀rọ̀ owó. Èní dára láti fi plan nǹkan tuntun tẹ fẹ́ fowó ṣe yẹn kẹ́ fi plan ẹ̀ láìpẹ́ ọjọ́ yìí, ẹ rí wọn ṣe ní ìrọ̀rùn láṣẹ Ìdùmarè. Aago 3 ní ọ̀sán sí aago 4 ní ọ̀sán jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lẹ́ni tí kọlọ green sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin oníràwọ̀ afẹ́fẹ́ oníbínú Aquarius tàbí láàrin January 20 sí February 19 ọjọ́ tòní gangan ọjọ́ yín ló jẹ́ o. Látàrí pé ẹ ní clarity of thought látijọ́ mẹ́ta nìkan ti dì sí yín lọ́kàn tó ti dàbí gbà pé kí ló ń ṣẹlẹ̀, báwo lẹ fẹ́ ṣe, ọ̀nà wo lẹ fẹ́ gbé gbà. Oríṣiríṣi ìrònú lọ́tún lósì ló wà fẹ́yìn tẹ̀ ń lò ràwẹ̀ látijọ́ mẹ́ta. Ní pàtàkì ọ̀pọ̀ yín ti go through àwọn spiritual battle kọ̀ọ̀kan látijọ́ mẹ́ta tó sì jẹ́ pé àlàkàlà pọ̀ rẹpẹtẹ fún yín látijọ́ mẹ́ta. Ọjọ́ tòní máa yàtọ̀ látàrí pé ọkàn yín máa bẹ̀rẹ̀ sí fúyẹ́, àwọn nǹkan tó dì sí yín lọ́kàn yẹn á bẹ̀ẹ̀ sí túká, bẹ̀ẹ̀ sí dìrọ̀rùn tó ṣe pásìkò yìí. Ẹ máa ríran rí ọ̀nà tẹ́ fẹ́ tọ̀, ẹ máa ríran rí nǹkan tẹ́ tún fẹ́ ṣe dáadáa ní ìgbésí ayé yín tá tún jẹ́ kí ìgbésí ayé yín dára. Ó wá dára kẹ́ fi ní plan nípa nǹkan tuntun yẹn. Èní dára púpọ̀ fẹ́yìn tẹ́ ń lò ràwọ̀ yìí láti fi bẹ̀rẹ̀ nǹkan tuntun. Ẹ wòye sí nǹkan tẹ́ tó, ẹ wòye sí nǹkan tí ẹ wọ́ọ̀tì láti ṣe lásìkò yìí, kẹ́ sì bẹ̀rẹ̀ sí í ṣe. Gbogbo nǹkan tẹ́ bá ṣe lénìí á bí rere fún yín ní ọjọ́ iwájú. Èní dára kẹ́ fi ṣe prayer lórí ohunkóhun tí ẹ bá fẹ́ ṣe yẹn. Ó sì dára látàrí pé ẹ̀yin tẹ́ bá ti ṣiṣẹ́ lórí ìpèníjà kan àbí méjì in the spiritual way, ẹ máa bẹ̀rẹ̀ sí rí pa, ẹ máa rí ìpópadà ìgbésẹ̀ tẹ́ gbé ní àsìkò yìí. Ó wá ṣeé ṣe kí ọkùnrin yín ráǹfààní lára obìnrin lénìí, kóbìnrin sì ráǹfààní lára ọkùnrin. Èní dára púpọ̀ fẹ́yìn tẹ́ ń lò ràwọ̀ yìí, ṣùgbọ́n kò dára kẹ́ dá sọ́rọ̀ tí wọ́n pè yín sí àbẹ́ èyí tí ó kàn yín, kò sì dára kẹ́ sùn láì tan iná sùn láṣálẹ́ tòní. Gbogbo pílánì tẹ́ bá wá ní pátá ó dára kí ẹ pamọ́ láṣìírí kó lè rí bí ẹ ṣe ń fẹ́. Aago 3 ní ọ̀sán sí aago 4 ní ọ̀sán jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lẹ́ni tí kọlọ pink sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin oníràwọ̀ mi tí kì í ru Pisces tàbí láàrin February 20 sí March 20 ọjọ́ tòní ọjọ́ tó tayọ ló jẹ́ fún yín. Ọkàn yín máa free, ọkàn yín máa mọ́, ọ̀pọ̀lọpọ̀ yín gan àlá tó dá báyìí òun lẹ máa lámọ́júmọ́ tẹ̀ní tó sì jẹ́ pásìkò yìí. Ó ṣeé ṣe kí ẹ gbà àwọn mẹ́sẹ̀jì kan tó máa wọ̀n yín lọ́wọ́. Ẹ̀mí inú yín lè bá yín sọ̀rọ̀ lọ́jọ́ tòní, ọ̀rọ̀ tẹ́mi inú yín bá sì bá yín sọ ó dára kí ẹ gbọ́ kí ẹ mú lò látàrí pé ó máa ràn gbèsè ayé yín lọ́wọ́ púpọ̀. Lẹ́ni kò dára kí ẹ tiẹ̀ bínú rárá torí tẹ bá fi bínú lọ́jọ́ tòní Ọlọ́run ní jẹ́ kí ẹ tún máa ráhàn kan bínú lásìkò yìí. Ẹ rí dájú pé ẹ fẹ̀lẹ̀ ṣe kí ẹ kíyèsára púpọ̀. Ní dára láti ní pé kí ẹ fi súnmọ́ Ọlọ́run, ẹ fi ṣe prayer lórí nǹkan tuntun tẹ̀ fẹ́ fún gbèsè ayé yín, fún yín dàgbàsókè gbèsè ayé yín, kẹ́ ṣe prayer dáadáa. Èní ìbá ìkẹfọgbọ́n àtòyé tọ́lọ́ fún yín ṣe ohunkóhun. Èní kì í sì ṣọjọ́ tó ṣe é pé ó dára kẹ́ fi pariwo rárá, ẹ fi mú sùúrù lò lórí ohunkóhun. Ẹ sinmi kí ẹ ronú nípa ọ̀nà tẹ́ fẹ́ gbégbà táyé yín á fi dára. Gbogbo outcome nǹkan tẹ́ bá ronú nípa rẹ̀ pátápátá ló máa padà bí oore fún yín. Kódà àwọn tó ṣe é pé bóyá wọ́n ṣe yín látijọ́ mẹ́ta, bóyá wọ́n ń dalẹ̀ yín ni, bóyá wà ń di ọ̀rọ̀ yín ni, ó ṣeé ṣe kí ẹ ní clarity láti mọ̀ púpọ̀ nípa ibi tí ogun yẹn ti ń wá gan lásìkò yìí. Ọkàn abalẹ̀ rí adé láṣẹ Ìdùmarè. Aago 9 ní àárọ̀ sí aago 10 ní àárọ̀ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lẹ́ni tí kọlọ light green sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Bí ó ṣe jẹ́ nìyẹn fún gbogbo orúfẹ́ ìràwọ̀ méjìlá tó wà pátá. Ẹ̀yin tẹ́ ń wò mí pátá ẹ má gbàgbé pé Ọlọ́run bo Olódùmarè nìkan lọ́ba tó ní ìmọ̀ jùlọ. Ẹ̀yin tẹ́ fẹ́ ṣèwádìí onírúurú láǹfààní àti kàn sí wa ní WhatsApp 09033897161. Ire gbogbo ajẹ́ tiwa lónìí, lọ́sẹ̀ yìí, lóṣù yìí àti ní gbogbo ọjọ́ ayé wa láṣẹ Ìdùmarè. Ire o.